ẹ̀fọ́ ni mò ń já lọ́fẹ̀ẹ́ yìí. Òun rèé. Mo fẹ́ ṣe bẹ̀ lánàá. Mo lẹ́fọ́ yìí ń wù mí jẹ. Mo ti ní ẹ̀fọ́ kí ni wọ́n ń pè? Mo ti ní ewúro tí máa fi kún. Mo ti ní ẹ̀fọ́ táwọn Ìgbò gbà lọ́wọ́ wa yìí. Ewé ìrókò. Mo ti ní ìyẹn ilé. Wo eléyìí ṣe ṣọkọ ni. Ṣọkọ ni ilé ìṣọkọ ni. Mo wá ní pé kí n tiẹ̀ lọ́nbó ni mo ti rè. Ọmọ mi wá ní lónìí a lè rí bíbá ìbáṣe ìyá nìyẹn tí mò ń jà. Òun lélẹ́yìí o. Wọ́n wà nílùú Nàìjíríà, wọ́n máa fìyà jẹra wọn. Wọ́n rò pé ìlú òyìnbó nìkan gidi wà. Nǹkan gidi wà nílùú. Ẹ̀fọ́ yìí tí mò ń já lọ́fẹ̀ẹ́ ni mo yẹ tí mò ń rà ní ìlú wa lọ́hùn. Òun lélẹ́yìí o. Ọ̀fẹ́ ni o, ọ̀fẹ́ ni. Ọ̀fẹ́ ni. Mi ò san kọ́bọ̀. Gbogbo èyí tí mo jẹ́ àti kọjá 2 pounds tí bá fẹ́ tà ní tí bá fẹ́ rà ládùúgbò wa lọ́hùn. Mo ti já ọwọ́ kan lọlé mo padà wá já sí mi o. Ká wo nǹkan táwa ọmọ Nàìjíríà tá àpọ́nlé tí ò jọ wá lójú. Ọlọ́run ṣe àánú wa. Káyé rò pé ìlú òyìnbó nìkan ni òyìnbó wà ní àánú wà. Ọlọ́run ò fi wá sílẹ̀ ní Nàìjíríà, ó ń tọ́jú wa, ó ń kẹ́ wa. Ó fún wa ní gbogbo ilé ìkòkòrò o. Ó fún àwa tá a rò pé bóyá láìsí ìlú òyìnbó. Nítòótọ́ mi ò sọ pé kíyàn má lọ sí ìlú òyìnbó o. Ẹ̀tọ́ lọ́run bá kàdára ẹ̀ kó máa débò adé. Àmọ́ oore ọ̀fẹ́ wà ní Nàìjíríà. Ìyẹn ni mò ń sọ. Ó yẹ ká mọ iye. Lábẹ́òkúta wọ́n ń gbin ẹ̀fọ́ yìí. Lẹ́gbàá torí wọ́n láìsí ẹ̀gbà àwọn náà ń jẹ́ jù wà lọ. Ibùn gan torí pé mo ti jẹ́ tipẹ́ ni. Àwọn sábà jẹ àwọn ẹ̀fọ́ báyìí nílùú Ọ̀wọ̀. Àwọn bí ẹ̀fọ́ ebò ló ti jáde, mo ti sè yẹn bẹ́ẹ̀ méjì. Mo kàn tún ní kí n fẹ́ lè kún ewé ìrókò àti ewúro ni. Ṣé róríire tọ́lọ́run ṣe fún wa.